tó bá gẹ̀tẹ̀ wọn. ó ti yá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ẹ̀rẹ́kùn tó dípé kò sí máìkì ẹ̀já silence. Alhamdulillahi rabbil alamin wa salatan wa salaman ala ashrafil mursalin sayyidina wa habibina wa maulana rasulillahi wa ba'd. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní àkọ́kọ́ lẹ́yìn fi ọpẹ́ fún ọba tí ó ní ọpẹ́ àti ìtọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn bàbá wa nílùú tí a wà yìí pàápàá jùlọ látòrí ọlọ́lá ọba lóòrò wallahu yasmuka minan nas látòrí tí wọ́n fi kárí gbogbo àwọn bá ń gbọ́lá àwọn ogun abálùpẹ̀rẹ̀ ní àbáwá ìmọ́mọ́ àgbà tí gbogbo àwọn àyímọ̀ lábẹ́ wọn tí gbogbo àwọn kúlà fáwọn àwọn àgbàlagbà ní ìlú yìí gbogbo wọn ni atọrọkẹ́ àtàánú Ọlọ́run ní gbogbo ìgbà fún Ọlọ́run bá ṣe fún wọn. Wọ́n jẹ́ ilé nìkan fún wọ́n dàrú wọ́n jẹ́ ọba jẹ́ ìlú lọ́rin tá a wà yìí àtẹ̀bú rẹ̀ àtòrú rẹ̀ àti inú ẹ̀ àtẹ̀yìn àtòkó gbogbo ẹ̀ lápapọ̀ ọlọ́mọdé kankan bàjẹ́ mẹ́rin. La hawla wala quwwata illa billah. Ọjọ́ wọn lọ púpọ̀ ẹ̀rí tọ́pìkì tí àwọn àfáà wa tí wọ́n gbá fóònù mú tí wọ́n kọ sí orí ibẹ̀ yẹn ó ní pé lórí ọ̀rọ̀ tí ó ń lọ lórí pé ilé òòṣà níta gbangba ó wà ní Ìlọrin so tí a torí ẹ̀ jáde ní àtàná ọ̀rọ̀ náà sì ti ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn gbogbo yín náà sì mà so mo wá síbí lánàá tí gbogbo yín ṣe rí àáfàá Tanímọ̀lá tóun náà lọ́mọ Ìlọrin lòun Ọlọ́run nìkan lọ́mọ àkíkọ̀ yín ni so òun fún ara rẹ̀ ó jáde padà lánàá tó bẹ̀rẹ̀ sí ní bèbú ṣépè kankan oríṣiríṣi pé òun tún débẹ̀ lánàá àti kan àti inú àwọn àáfàá tí wọ́n jọ ń kó kara wọn káàkiri ìyíwọ̀n Èjìgbò àfẹ́ Èjìgbò lòun ti tẹ̀ ó fi lu wọn lẹ̀ Ìlọrin ní wọ́n ń dàrú so Ọlọ́run òun máa ń tọ́tọ́ sí ẹ̀yìn náà èyí tí mo fẹ́ fàyọ lẹ́nìí so ẹ̀rí bẹ́ẹ̀ ni máa ń sọ sí ìtún tún sọ́ńbì yìí náà pé ìyìn láwọn tí wọ́n ń ṣẹbọ ní ìdákọ́ńkọ́nu yàrá wọn ìdí òsì lọrin ìmọ̀ yín o so yìí dé yàrá ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run ò sì bí wá ká máa ṣe tẹ̀ftíṣù àbí fáhásù nínú kọ̀rọ̀ àwọn èèyàn kí ni táwọn èèyàn fi hàn wá ìtọ́kàn wá nìyẹn so èyí tí wọ́n sì táwa rí nù lọ níjọ́ tí wọ́n ti bí wa bá ṣe kéré máa bá tí wọ́n bí wa náà ni wọ́n wà níwájú wa yìí so àwọn ò rí ibi kankan tí wọ́n ti ń sọ̀tọ̀ èmi ò rí ni wọ́n lè rí so ni mo fi wá síbí lánàá láti fi hàn gbogbo ayé ó kọ̀ lọ ní tẹ́ fẹ́ dọ̀tí pẹ̀lú pé wọ́n ń sóòsà ẹ wá ní ìta gbangba subhanallah ẹ tún wá dákọ pé ọjà tuntun lẹ́gbẹ̀ẹ́ nẹ́pà máa ṣe fídíò yẹn débi nẹ́pà yẹn ní sí ibẹ̀ láwà ilé bàbá tí wọ́n ń wí yẹn ibẹ̀ kankan láwà báyìí mo ṣe kírun tán lọ́rọ̀ Professor Abubakar Aliagan àfisọ̀rọ̀ lọ́wọ́ ra ni mo rí kọ́ọ̀lù àwọn àfáwà láti inú ọjà àfáwà prọ́fì àwọn ìdílé kámẹ́rà sọ lójú. UNESCO àbí? executive ní ọjà. Executive ok àwọn executive ní ọjà tuntun ọ̀tọ̀ ọ̀dà àwọn gẹ́gẹ́ ni wọ́n pè mí pé ṣé mo lè máa bọ̀ wá nísì mí ní plan bí ilé ni so ni mo fi wá ń bọ̀ wá síbi mo ti wá ní ọjà yóò ti fẹ́ tó more than 1 hour báyìí pẹ̀lú wọn látẹ̀kan so lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ní ibi tí wọ́n dákọ̀ yẹn àwọn mọ̀ bẹ̀ kékeré jẹ́ lọ wo owó bóyá wọ́n bẹ́ẹ̀ tó tó àbí òsì so wọ́n á ní kótó nípa àwọ̀ bẹ̀ agbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn àfa wa tí mo fi ọ̀wọ̀ àtàpẹ́lé dákọ̀ wọn àfàtà ní ọjà tuntun bàbá lọ́jà tuntun so àwa wá sí wọn ní agbọ́dọ̀ dọ́dọ̀ wọn ká jọ dọ́dọ̀ ká tó wá sí ibi báyìí mo ṣe sí dọ́dọ̀ wọn náà ní à ó yá ká máa lọ bẹ̀ náà nù kọ́dà mo ní ká má ṣe fídíò wọn ní ara ká ṣe fídíò ni so wọ́n sì kanlẹ̀kùn ilé bàbá yìí ẹ wá ń gbé kámẹ́rà sí wọn lójú bàbá tí wọ́n ń wí lélẹ́yìí bàbá yìí èsè lọ Ògbómọ̀ṣọ́ ní sà bẹ́ẹ̀ni Ògbómọ̀ṣọ́ ni bàbá èyí ò ní bí lọrin ṣe kó àwọn èèyàn mọ́ra nù ìṣòro pé mùsùlùmí ni bàbá yìí sì ṣe mùsùlùmí bàbá ń bá títí ẹ lọ ni tó nulẹ̀ bàbá náà ni ẹ súnmọ́ bí kẹ kámẹ́rà wo bí yá kámẹ́rà wo ẹ̀dẹ́ ìtàmẹ́ torí àáfàá Tanímọ̀lá ó ní ń wọ́n ṣe kíní kan wọ́n já wọn wọlé lánàá àwa ti wá wọlé báyìí àti wọlé wa ẹ̀kúnlé wọn ní báyìí kọ́lá wọn ní àwọ̀ yàrá àwọn wọ́n ní àwọ̀ yàrá àwọn ẹ̀mí mo ní ara Ọlọ́run ọ̀rọ̀ wa débẹ̀ wọn so kò sí nǹkan tá a fẹ́ gbà mí tá a fẹ́ sọ bí eléyìí tó jẹ́ ká máa ṣe gbogbo eléyìí ni pé gbogbo ẹni tó bá máa pé ìlú yìí ó jẹun lógún kó dákun kó má ba ìlú yìí jẹ́ o torí pé níbòmíì tí a lè lọ tó ju ìlú yìí lọ àwọn àlùfáà wa ti ṣe fídíò lánàá fídíò tẹ́ ṣe wọ́n bi àwọn ọlọ́dẹ wọ́n ní òsín tó jọ àwọn ọlọ́jà wọ́n ní òsín tó jọ ọjà tuntun yìí nínú ọjà ńláńlá nílùú yìí ni kì í sọjà tá a gbọdọ̀ bàjẹ́ wọ́n sí géètì wọ́n wo gbé ẹ̀wọ̀n orí kẹ̀kẹ́ tí lásìkò tó yẹ kí wọ́n sí géètì ni wọ́n sí fún wa ẹgbẹ́ kí wọ́n sì wá gbà tó bá wù wọ́n àti wá wà lọ́dọ̀ bàbá yìí nísìnyí àwọn ńlá wà lọ́dọ̀ wọn yìí a sì rí tí ń jọmọ́ Ògún àrógùn asára àwọn ewé tí wọ́n fi ń sin nǹkan àrí
ewé ewúro lélẹ́yìí ẹgbẹ́ sí ewé gúre kẹ̀kẹ́ tọ̀ asáàrí ó dàbí kẹ́ àwọn náà máa yíwọ́ padà lẹ́nu. mo fẹ́ sọ ni pé ẹni tó jẹ́ bàbá lọ́jà gbogbo ọjà tuntun àwọn ni wọ́n wà ní ibi báyìí so àwọn esco gbogbo wọn gbogbo àwọn afáwa tẹ́rì àwọn afáwa náà ni esco ọjà tuntun ni wọ́n àtàwọn afáwa àwọn brọ́dà wa tí wọ́n wà mẹ́rin. gbogbo àti àwọn wí Ìlọrin gbogbo wọn. àwọn esco wọ́n pè mí sáàrin wọn ní o so láfi wọn ń bọ̀ wá bí so alákọ̀ọ́kọ́ ni pé wọ́n lè dìfẹ́mù ọjà tuntun ibi tí kìíní ìwọ̀ ẹ̀gẹ́ ìsọ ọjà tuntun ọ̀dọ̀ bàbá tẹ̀ ń sọ yìí gẹ̀ẹ́sì wọ́n ní kì í ṣe ọjà tuntun ní bíbáyìí wọ́n ní ibi tí géètì ọjà tuntun ti bẹ̀rẹ̀ wọ́n fi hàn wá àti ibi tí ọ parí sí tọ̀ ọ̀fọ̀ àtànímọ̀lá wa àtàwọn ọ̀rọ̀ ọjà tuntun ẹ̀ mọ̀ yanjú ara yín so eléyìí náà a tún fi ń pàkíyèsí gbogbo ata jẹ́ ọmọ Ìlọrin náà wọ́n tọ̀ bá ti máa sòòsà mọ́ sòòsà wọ́n tó bá ti máa sòòsà mọ́ sòòsà ọba lọ́wọ́ babaláwa bá wa. wọ́n tó bá ń ṣe yọwọ́ kò ń bẹ́ẹ̀. wọ́n tó bá sì ń ṣe yọwọ́ kò ń bẹ́ẹ̀. kẹ́nìkan ó máa ṣerú ẹ̀. níwọ̀nba tí a fẹ́ sọ nìyẹn so a ṣe fídíò yẹn dé ìta tí àfa àtànímọ̀lá àti àfẹ́jìgò àtàwọn yòókù tí wọ́n láwọn ọmọ bí tí wọ́n fi tírèsì rẹ̀ pé ṣébẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ìbá tún wá ṣe bẹ́ẹ̀ kó tún fà àfa l'opportunity kó tún jáde kó ní kí n tún ṣe ibi ṣùgbọ́n lẹ́yìn eléyìí kọ́ mọ́ sọ pé kì í ṣe bímọ kó mú kámẹ́rà rẹ̀ kó fi hàn gbogbo ayé ibi tí òòṣà ń wà pẹ̀lú ẹni tó ní òòṣà náà àtẹni tó lóòṣà náà látàkùn torí Ọlọ́run kí wọ́n má ba ìsìláàmù ló kọjẹ́. ọ̀hún ẹni kó má ba lú yìí ló kọjẹ́ ìsìláàmù nìkan kọ́. ẹ má nìkan má ba lú ló kọjẹ́ sẹ́yìn má nìkan sá kí wọ́n bá ìsìláàmù ló kọjẹ́ torí pé ìsìláàmù ò ní nǹkan kan àfi ìsìláàmù. so téèyàn bá ti ba ìsìláàmù ìlú yìí jẹ́ ó bà lọ́rin ló kọjẹ́ náà. so àwa o èmi ń tèmi bí mo ṣe ń sọ yìí o ìyìn láwọn tí ò lóṣàánú lé ìdélùú yàrá ẹnì kankan Ọlọ́run ò sì rán mi lẹ́yìn. àyètò pínpín wọn. àmọ́ níta gbangba níta gbangba nílọrin kò sí ẹja bẹ̀rù Ọlọ́run tó ẹgbẹ́ súnà náà ni súnà nábì òpèrú pé eléyìí yóò máa dá al-adawatu wal-baghdha tabagudu baynana so ẹja fílẹ̀ àbálọ́ àwọn tí wọ́n bí wa bàbá sẹ́yìn níbi kan tó bá kù díẹ̀ kàtó ká pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká pé àwọn èèyàn sákìyèsí so ẹ̀tọ́ ní eléyìí ń bẹ ní ọjà tuntun kọ̀mọ́ pé òun ti dìfẹ́ mọ́ ọba lọ́rin ó ti dìfẹ́ gbogbo olú lápapọ̀. ó ti dìfẹ́ gbogbo àwọn ìmáàmù àgbà. so ẹ dákun ẹjẹ́ àṣẹ sùúrù ọlọ́run ọba ọba àlekèọlá bimannihi wa fadlihi wa karamihi wa ihsanihi ìlú yóò ní bàjẹ́. gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe léèyàn bẹ̀ láti lọ bàbá lù Ìlọrin kò ní sọ wọ́n dọ̀ bá bomi. gbogbo àwọn bá ń gbọ́ la àwọn náà kò ní sọ àwọn náà dolóye bomi. ọlá agbára ọlọ́run gbọ́dọ̀ ẹ máa ṣe kámẹ́rà rẹ̀ lọ́ta so kí wọ́n lè rí pé. ìlú yẹn ṣe ìlú tí ẹnìkan kà máa bẹnu tẹ́lẹ̀. ẹ máa nìṣó níta ní afá iwájú lẹ máa kó kámẹ́rà síbẹ̀ yẹn iwájú lẹ máa kọ kámẹ́rà síbẹ̀ yẹn fa. Arabi. Fídíò rẹ̀ lọ́jà tuntun máa extension ọjà wọn tó lé lé ẹni ta ọjà ọmọ ní tí wọ́n dé fún wọn láàárọ̀ ní mo ní ẹ wọlé ẹ mọ̀ wọ́n báyìí ọjà àti wọn lọ ọ̀nà nípa tí a bá bá ẹgbẹ́ tí wọ́n ń gbọ́ tá a bá ta yín lọ láti wọ́n fi júwe láti pé káwọn yóò fi lè mọ̀ pé a ti jáde ń bẹ̀ àwa ń lọ ibi ọ̀nà nípa tí a bá ta yín lọ láti júwe pé ọjà tuntun ọ̀kẹ́kẹ́ bíbá yìí ni òòsáwà àti kìnnìún àti èsì kankan ìlú yìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọgbẹ́ ní bá gbèrò kó bàjẹ́ òun Ọlọ́run yóò wọlá ní gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ tí wọ́n ṣe wàhálà yóò wọlá wàhálà àwọn nínú ẹ̀sìn nínú ìbálẹ̀ nígbà tó jẹ́ ó dàbí pé àbáta náà lálẹ́ sọ pé bí a ń di nẹ́pà lára wà yìí àti dé nẹ́pà báyìí
níjà sí pé nẹ́pà náà wà ní ẹ̀ṣẹ̀ wọn wọ ọjà náà fún ìgbà ṣe wọlé sí wọ́n ẹ̀ṣẹ̀ wọn àdìbà ṣe wọlé sí ọjà ẹ̀ṣẹ̀ wọn wọlé bá màtọ́ kò nẹ́pà yìí àtẹ̀wá fẹ́ dojú kọ nígbà ń lọ inú ọjà bí tábà dojú kọ báyìí ọgbẹ́ ọmọ ẹgbẹ́ lọ báyìí tábà dojú kọ báyìí Adabata fèsì Adabata wọ́n lọ ọjà lọ báwọn. báyìí bàbókò Inú ọjà lọ. Ìta ọjà kọ́lá wáyé. àwọn ibi tí aríbádé ní eléyìí ni so àwọn àfáwà tí wọ́n sọ̀rọ̀ ya àfáwà ṣẹ́kà pàtà ọlọ́run bá ti dáadáa fún wọn wọ́n sàlékún orí wọn àti gbogbo àwọn bàbá wa tó wà pẹ̀lú wa náà àwọn àfáwà ni bàbá wa ní ọjà ní tí wọ́n jẹ́ lórí gbogbo ọjà tuntun yìí àwọn náà wọ́n pè wá àṣìwà pẹ̀lú wọn tá à ń ṣe mítì pẹ̀lú wọn látẹ̀kan Allahu alam èmi ò mọ nǹkan kátàwé dáadáa mo sì ní gbogbo ọjà gbogbo àwọn àbáyé náà wò wọn ọlọ́run wọn dùn ní ẹnìkan tó fẹ́ sọ fún wa wípé ó tún wà níbi kan ó pè wá táwa bá tún lọ à á ṣàtúnṣe ibẹ̀ kí nǹkan yẹn má ṣe má ní torí ìlú yìí tá a wà fún ni pé bíláàdì ní lórí ìlú yìí ìlú àwọn àfààní bàdàtù kùdìsì yàtùn wọ́n sì tẹ ìlú yìí pẹ̀lú mímọ́ wọ́n là tùsìdú ha káwọn mọ̀ nàbí jà láti nígbàfẹ́ nìkan kó ba ìlú yìí jẹ́ nígbàfẹ́ nìkan báyìí kò sí bọ́tọ̀ òun ṣe lè tó nígbà fún bíláàdì kẹrin mọ̀ ìlú yìí ló àpọ́nlé ni fadalọ́lọ́ọ̀nù ra àwọn tí wọ́n tẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ ni inú rí olúmi kéde pé ìjọba dé ní ìfẹ́lẹ̀ kọ́ wọn ní mímọ́ wọ́n tẹ̀ pẹ̀lú mímọ́ wà túkọ̀ àti bẹ̀rù ọlọ́run wàlẹ̀ ìbàdà àti ká máa ṣe tọ́lọ́ tó bá rí bẹ́ẹ̀ ìlú yìí gẹ́gùn ògbẹ́ nìkankan láàyè láti sòsà ògbẹ́ nìkan láàyè láti ṣe èṣù ògbẹ́ nìkan láàyè láti ṣẹbọ nígbà tí wàhálà wa à ń ṣe kí ni a ṣe ní àwọn òbí dábàtàdúrà kí nígbà kan tá a lé lọ yìí àwọn olóòsùn àwọn amájúìsì la lé wọn ẹ̀ sì lè rí wọn lọ rí wọn nígbà tí ò jọ kẹ́kẹ́ gbàtó tún kẹtọ ní mẹ́ta lọ́kàn Ọlọ́run tún lé bàbá tún rí mi náà á lè tó gbé mi náà gba bí wọn náà bá tún rí bòmí kan sáwọn àbá wọn náà kàn sí wa kọjá gbọ́ wọn náà sì tún lè lọ lè ṣàtúnṣe. tí wọn náà bá dẹ̀ rí wọ́n gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin gẹ́gẹ́ bí mùsùlùmí wọn náà ṣàtúnṣe rẹ̀ ó nílé kó pariwo síta ṣe wàhálà tó bá yẹ kó ṣe ń bẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá tó lè ní tọ́lọ̀lá tó ní ọjọ́ gbogbo ayé tó ṣe lọrin bó ti ṣe ó sàwọn ìlú yòókù náà bó ti ṣe wọn gbogbo tí ń jẹ́ dínàdínà tí máa dá ìlú lọ́nà tí máa dá àwọn èèyàn bẹ̀ lọ́nà tí ló fi fà sẹ́yìn Ọlọ́run ìjọba lọ ní ọ̀làlá haúdà wàdà buwata ìsìláàmù tí wọ́n fi tẹ̀lẹ̀ yìí ìsìláàmù tọ́lọ́n ta nábì alhaq Ọlọ́run bá mọ̀sábà abirin lẹ́nu ìjọba ìlú mẹ́tì ìlú yóò tú láéláé o ọ̀làlá haúdà. ọlọ́jà ọjà tuntun rèé babalọ́jà tó kú láti ní kásá àgbà àfọ́nsà lọ́jà tuntun rèé. bóyá kí babalọ́jà náà sọ̀rọ̀ níwọ̀n bá. a dúpẹ́ fún Ọlọ́run ẹ̀yin àbáwá tí ẹ dìde Ọlọ́run ní bàtí Nàìjíríà ìlú wa Ọlọ́run ní bàjẹ́ ẹ dákun ó ń kálukú a lè ṣe àtúnṣe ara wa bẹ́ẹ̀ bá ti gbọ́ pé òsà wà níbì kan àbí ẹnìkan ń ṣàbúrú ẹ súnmọ́ wọn bẹ́ẹ̀ ṣe tó ṣe ni ká máa gbé sáyé báyìí a kàn ń ba ọkọ̀ ara jẹ́ ni ìwọ́n tó jẹ́ lọ́rin tó ń sọ pé òsà wà lọ́rin wọn náà kò bọ́ ń bẹ̀. tẹ̀tẹ̀ wà lọ́wọ́ yìí ni àwa débẹ̀ yìí àrí kankan bẹ́ẹ̀. ẹni tó tún wá lọ́wọ́ àmẹ́ tó ní ṣe gan kì í ṣe é sọmọ lọ́rin kì í tún wá ṣe mùsùlùmí. àbá kankan bẹ́ẹ̀ kì í sọmọ ìlú wa. Kẹfẹ́ ní ìgbà àwọn tí wọ́n ń bà ní jẹ́ náà ọlọ́pàá tó ń sọ́nà ọlọ́pàá rọ̀ wọ́n lọ́pàá tó ń sọ́nà. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.